Kókó yìí láti máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ níbikíbi tẹ́ tí ń láǹfààní láti máa wò wá káàkiri àgbáńlá ayé. Orílẹ̀-èdè Saudi Arabia náà la wà yìí, pàápàá jùlọ ní ìlú Mecca, níbi tí ètò Hajj ti ọdún 2024 tó ti ń láǹfààní láti máa wáyé. Lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò òun náà ni àwọn alálàájì láti ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni wọ́n tún tẹ̀síwájú níbi àwọn àbẹ̀wò sí àwọn ààyè tó ṣe pàtàkì ìyẹn ní ìlú Mecca, pàápàá jùlọ Sìárà eléyìí tó wáyé lénìí. Tá bá sọ nípa Sìárà, ìyẹn ni ṣíṣe àbẹ̀wò sí àwọn ààyè tó ṣe pàtàkì ìyẹn nílùú Mecca. Lénìí lábẹ́ àkóso àjọjẹ́ alága ìgbìmọ̀ alálàájì fún ìpínlẹ̀ Ọ̀yọ́, tá bá ń sọ nípa Sheikh Abdulwahab Asim Atẹrẹ, wọ́n láǹfààní láti tún kó àwọn arìnrìn àjò láti orílẹ̀-èdè wa Nàìjíríà láti kó wọn sòdí lọ sí ibi pàtàkì 4 ọ̀tọ̀ọ̀tọ̀ fún Sìárà eléyìí tó wáyé lénìí. Sìárà ni pé kéèyàn ó ṣe àbẹ̀wò sí àwọn ibi tó ṣe kókó ìyẹn ní ìlú Mecca. Lákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n kọ́kọ́ gbéra láàárọ̀, ibi àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lọ òun náà ni Garul Leroy. Ẹ̀mí ìbínú ẹ̀yin àfá o, bàbá ṣe pé ẹ gbà bẹ́ẹ̀, ẹ bá wa gbà bẹ́ẹ̀. A tún lè pè ní Jabali Tall iná ní òkè níbi tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sáwọ̀ nígbà tí àwọn ọ̀tá tí wọ́n gbé ogun tí wọ́n ń lé ní ìlú Mecca. Inú ihò tó sáwọ̀ tí aláǹtakùn ti ta òwú di ojú ihò, òkè yẹn ibẹ̀ ni wọ́n kọ́kọ́ lọ ní àárọ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n kúrò ní òkè yẹn, òun náà ni ó di Arafat mountain, mountain Arafat. Ìyẹn ni òkè tá a lè pè ní òkè ìfẹ́ àbí ká sọ wípé òkè àlàáfíà, torí pé mountain Arafat ní èdè Lárúbáwá wọ́n tún lè pè ní Jabali Rahma, ìyẹn ni òkè ìfẹ́. Torí orí òkè yìí gangan òun náà lẹ̀ ń wò yẹn, ẹ̀ ń wo àwọn alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń gun òkè yẹn lọ. Wọ́n ṣe àbẹ̀wò sí lénìí síwájú kó tó di pé àràfá gangan ó máa dé, eléyìí tó jẹ́ pé gbogbogbò ló máa kárí. Ṣùgbọ́n síwájú ìyẹn wọ́n ní ẹjẹ́ àkọ́kọ́ dé ibi àràfá yìí náà ká tiẹ̀ wo bó ló ṣe rí gangan. Wọ́n débẹ̀ lénìí, àwọn náà lẹ̀ ń wò yẹn, àwọn alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn lẹ̀ ń wò yẹn. Wọ́n débẹ̀ lénìí, òkè ní òkè tí bàbá ńlá wa Ànábì Adam àti ìyá wa Éfà tí wọ́n ti padà pàdé lẹ́yìn ìgbà tí wọ́n kúrò ní àlùjọ́nà, lẹ́yìn ìgbà tí wọ́n ṣe tí Ọlọ́run ní kí wọ́n mọ̀ ṣe, tí Ọlọ́run sì ná màláíkà Jùbírì pé kó wá mú wọn kúrò, kí wọ́n kó wọn kúrò ní ọgbà àjàrà ìyẹn àlùjọ́nà tí wọ́n kúrò ńbẹ̀. Jíjù tí wọ́n jù wọ́n sílé ayé, nínú ìtàn a gbọ́ wípé màmá wa Éfà ìyẹn nàná wa wọ́n bọ́ sí orílẹ̀-èdè India nígbà tí bàbá ńlá wa ìyẹn Ànábì Adam wọ́n bọ́ sí ìlú Jeddah, gẹ́gẹ́ bí àwọn onímọ̀ bí wọ́n ṣe ṣàlàyé ni o. Ṣùgbọ́n àwọn méjèèjì wá ń wára wọn káàkiri òkè, ìyẹn òkè Arafat lọ́lọ́run sọ pé kí wọ́n ti padà pàdé ara wọn, ní wọ́n fi ń pe òkè ní òkè ìfẹ́, ìyẹn ní òkè ìfẹ́, òkè àlàáfíà. Ó jẹ́ ibi ẹlẹ́ẹ̀kejì tí àwọn alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n tún délé ní. Lẹ́yìn yẹn wọ́n tún mórí lé ìlú Mínà níbi tó jẹ́ pé ọgbà tí àwọn alálàájì ó tún padà débẹ̀ yẹn náà. Àwọn tẹ́ǹtì lábẹ́ tẹ́ǹtì ni wọ́n wà ní ọjọ́ yẹn. Àwọn tẹ́ǹtì yẹn lẹ̀ ń wò yẹn, bí àwọn tẹ́ǹtì yẹn ṣe lọ káàkiri yẹn o. Millions of people òun náà ni ó wà lábẹ́ tẹ́ǹtì yẹn, orílẹ̀-èdè sórílẹ̀-èdè, ìpínlẹ̀ dé ìpínlẹ̀, bí nǹkan ṣe. Kó tó wá di pé ìrìn àjò ẹlẹ́ẹ̀kẹrin eléyìí tó wáyé lénìí, òun náà ni wọ́n lọ sí òkè gbígbàdúrà níbi tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ti máa ń lọ ń bẹ lọ́hùn kó tiẹ̀ tó di pé Ọlọ́run sọ di ànábì gangan ló ti máa ń lọ bí Ọlọ́run ní òkè yìí. Wọ́n ń pe òkè yìí ní Al-Nur mountain Al-Nur, ni wọ́n ń pe òkè yìí. Òkè yìí ni ànábì Muhammad ó ti máa ń lọ gba àdúrà. Òkè yẹn náà lẹ̀ ń wò yẹn ní ojú móhùnmáwòrán yìí yẹn. Ìyẹn la ní pé ká jábọ̀ fún yín yẹn bí nǹkan ṣe lọ lénìí. Ìlú Mecca la wà tá a ti ń jábọ̀ ìròyìn. Ọláwálé Hamzat lórúkọ tèmi, mò ń jábọ̀ ìròyìn fún ìkànnì ti Splash 105.5 FM àti Lágelú 96.7 FM. Masalam.